if you can share this video, mo fẹ́ sọ àwọn kankan lọ́sàn-án. Many of you didn't see my updates on TikTok, on YouTube, on Instagram. Let me read my update for you. Me mo bi agbogbo yin ti rí viral video kan tó ń lọ. I will talk about the viral video, then I will now talk about a lot of things. Share gbọ́ mi. So grab your popcorn, click the share button, and let's go there. There's a viral video that is going on. Gbogbo yin ẹ lè má rí. It's about a lady called Hello Google tí bá ti dárúkọ ẹ̀ fún yín o. Tẹ́ bá dé mọ̀ ẹni náà, má gbé photo ẹ̀ má fi wọ̀n yín. Ṣé ń gbọ́ mi? On pe lady ẹni Jamond ló pe joyen. Jamond Jewelries. Ó máa ń ta jewelry ní London. Jamond Jewelry ló ń pè. Ṣé mọ̀ ẹni tí ó bá mọ̀ kó jẹ́ kí n mọ̀, má gbé ẹ jẹ́ fi photo ẹ̀ wọ̀n yẹn lè má mọ̀. Tẹ́ bá mọ̀ kẹ́ jẹ́ kí n mọ̀. Ṣé mọ̀ àbẹ́ mọ̀? Jamond Jewelry ló ń pe lady yẹn. Unfortunately Jamond ẹ bá mi tag ẹ mọ̀, okay, jẹ́ fi photo ẹ̀ wọ̀n yín mo ń bọ̀. A lot of our friends, they've called me and I own it. Jamond ni. Ara lamo ló ń jẹ́ oúnjẹ ara lamo. Pàṣẹ Àyìndé máa ń kì báyìí. Ṣé ti rí? Ẹ̀yin ti TikTok ẹ lè má rí. Ẹ tẹ Jamond Jewelry. Ẹ̀yin ti TikTok ẹ tẹ Jamond Jewelry. Ẹ rí. Ṣé ti rí? Saida, ọmọge Saida, bam. Òun ni Wasiu Banky. Ọmọge Saida, bam. Ẹ lè má mọ̀. She resides in London. Yeah. Ó ṣe 50th birthday ní Nigeria 2 years ago. Yeah. Ṣẹ́tìrí. Òun nìyẹn. YouTube ṣẹ́tìrí. TikTok ṣẹ́tìrí. Ẹ lọ Google ẹ̀. Now, ẹ bá mi tag ẹ̀. Wọ́n ló sọ pé òun fẹ́ para òun fẹ́ lọ kó sómi. Unfortunately, Jamond, ọmọge Saida, ọmọge Saida. Unfortunately, ọwọ́ mi lọ̀rọ̀ yín máa ń wà. Now, ọmọge Saida ẹ̀ Jamond ló ń jẹ́, ó máa ń ta jewelry, ó máa ń ta gold. Ṣé lọ́rọ̀ lady ó ti ń wá bá mi tipẹ́, but mo jẹ́ nìkan. Tí bá sọ pé bí gbogbo nǹkan máa ṣe ń wá sọ́dọ̀ mi ni kì í ṣe máa ṣe. Nǹkan bàjẹ́ gan. Sometimes mo máa wò pé ẹni tó gbéṣẹ́ wá yìí èèyàn mi ní máa overlook ẹ̀. Fèyí kọ́ gbọ́, mo fẹ́ sọ̀rọ̀ gidi fún yín lọ́sàn yìí o. So please grab your popcorn and click the share button. Má fàájà gan. Unfortunately, many people ti pè mí, àwọn èèyàn ẹ̀, àwọn ọ̀rẹ́ ẹ̀, wọ́n ti lọ pé everybody kó pè mí kí n má ṣe show yìí. But unfortunately má ṣe show yìí. Ṣé mo nǹkan tí má ṣe ṣe? Lady ti ń ṣe tipẹ́. Má sọ gbogbo story ẹ̀ fún yàn, ó ti ń ṣe tipẹ́. Tó bá pẹ́ kan ló ṣe, o lè má ṣe show yìí. But ìtorí pé wọ́n bẹ̀bẹ̀, wọ́n bò láṣìírí. Ó lè jọ kó ẹ ló máa lọ bá lọ́la. Ó lè jẹ́ bàbá ẹ ló máa lọ bá lọ́la. Ó lè jọ kọ àfẹ́sọ́nà ẹ ló máa ju òwò sí lọ́la. Ṣé ẹ má sọ pé torí kò tí ì ṣẹlẹ̀ sí yín, ẹ fẹ́ máa bò. Ẹ má gbé oṣù yẹn dọ́dọ̀ tèmi. Èmi ò ń bò nǹkan. Àgàgẹ́ tó bá ti jẹ́ repair, you know, constant thing, nǹkan tó ti jẹ́ wá ẹ̀. Now kí ló ṣẹlẹ̀? Ẹ lọ sórí, ó dàbọ̀ wà lórí fídíò yẹn, fídíò ìwò ẹ̀ yẹn, ó wà lórí, kí lẹ máa ń pè kí ni ẹ̀ náà? Telegram. Ó wà lórí ibẹ̀. Èmi ò ń pín, I'm not interested. You will never see me share such. Even ìgbà tí show of London, olórí burúkú Abuké Ọ̀ṣun, ìgbà tó ju òwò sọ́kùnrin ní America gan. Ṣé mọ̀? Mo ní mo ní bá yín share. I don't share such. Obìnrin ni mí. But tí pé ká má wá dẹ́kun ìwà àbàjẹ́ yẹn, mi tí rí bàbá ńlá yẹn tó lè stop me. Tó bá yẹ pé kan ló ṣe, ṣé ń gbọ́ mi? Mo sọ fún yín, wọ́n ti ń pè mí látàárọ̀, kò sẹ́ni tí ò ti pè mí. Àwọn kan tí wà mo ò tiẹ̀ kàn gbé fóònù wọn. Mi kàn gbé fóònù àwọn kan because mo fẹ́ gbé. I want to do this video first. Can listen, can gbọ́ mi ná. That's why I don't want to pick anybody's chat.
Now mo fẹ́ kí gbogbo yín rántí ẹ̀yin tẹ́ bá ń wò mí dáadáa ẹ bá mi confirm nǹkan tí mo sọ yìí. Ṣé rántí mo ṣe fídíò kan about 3-4 months ago tẹ́ bá rántí. Mo ní ẹ̀yin ọmọ London ṣé gbogbo yín rántí. Mo ní tẹ́ ń lọ seko ẹ̀yin ọmọ London tẹ́ ń lọ seko. Tẹ́ máa fi London lẹ̀ tẹ́ ń lọ seko. Okole London leko ṣé gbogbo yín rántí. Mo ní wòwò gbogbo yín wà ń tà. Ẹ bá mi confirm tẹ́ bá rántí fídíò yẹn. Ẹni tó bá ní nínú àwọn blogger tó bá ní ẹ bá mi cut ẹ ká gbé síta. Ṣé gbogbo yín rántí. Mo ní unfortunately gbogbo ẹ̀yin ọmọ London tẹ́ ń ṣe dirty December tẹ́ ń lọ party kiri tẹ́ ń ṣakọkiri ẹ. Mo ní wòwò gbogbo yín wà ń tà. Ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ ẹ wò mí dáadáa èmi ti kọjá ẹni tẹ́ máa sọ pé wá ń parọ́ fún yín àbí ó wá ń ṣe ó wá ń fi kan bò kan. I don't do it. Anything tó bá gbọ́ lórí platform mi òótọ́ ni. Kàkà kí wá bọ́ta kí wá parọ́ fún yín. I would rather not come out and talk. God bless you. Lancelot said this in December. What have been after December, January or February ni mo sọ̀rọ̀ yẹn. Ṣé rántí? Ṣé gbogbo yín rántí? God bless you. Inú mi máa ń dùn pé ẹ̀yin tẹ́ ń wò mí kì í ṣó ẹ tí ò ní làákàyè bí Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó mo yìí ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Secretary mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Victor Queen mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Tóyìn Ìdó Ọ̀gọ̀gọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. Gbogbo bọ́tì ni máa tẹ̀ lọ́sàn-án. Ṣé ń gbọ́ mi? Now ṣé gbogbo yín rántí? Mo ṣe show yẹn jọ yẹn. Mo ní ẹ̀yin ọmọ London ìwòwò yín pọ̀ ń ta gan o. Mo ní wọ́n ń fi Airbnb wọ́n ń fi hòtẹ́ẹ̀lì ibi tẹ́ máa dé sí wọ́n fi ń tọ̀ yín dó. Wọ́n wá ẹwà ìwòwò yín mo ló pọ̀ ló wá àwọn boys Nàìjíríà yẹn àwọn tẹ́ lọ́n bá lẹ́kọ̀ọ́. Mo ní ìwòwò yín pọ̀ gan kò dé ṣá ọmọ London nìkan ẹ̀yin ọmọ Amẹ́ríkà náà. Ṣé ẹ pé mo sọ ń gbà yẹn mo ní ìwòwò yín wà mo ní wọ́n ń pín ìwòwò yín kiri o ẹ wà careful. Mo ní ìtọ́wọ́ èyí tó bá gbé dọ́dọ̀ mi máa ṣe. Ṣé wọ́n ti pé mo sọ gbogbo yín kí ni mo tún sọ́njọ́ yẹn. Mo ní ẹ máa lọ Naija. Mo ní ẹ sọ̀rọ̀ ayé di just call my name I will be there. Mo ní kẹ́ máa lọ Naija o listen carefully but you have to behave normally. Now this lady, let's go to this lady. Mo kàn fẹ́ kẹ́ wọ́n ti pé mo ti sọ̀rọ̀ yẹn. Ṣé lady Diamond ló ń jẹ́ ó máa ń ta jewelry. This is the third time tọ́wọ́ ẹ̀ máa dọ́dọ̀ mi. Mo wá wò pé tí n bá create awareness fáwọn èèyàn she will continue to do what she's doing. Àwọn èèyàn ti pè mí àwọn èèyàn ti send message. Diamond fẹ́ lọ para ẹ̀ ó fẹ́ lọ para ẹ̀ ó ní kọ́ bẹ́ẹ̀ mi kí n má ṣe fídíò yẹn òun mọ̀ pé fídíò mi máa ń lọ viral. Diamond obìnrin ni mi obìnrin yẹn ṣùgbọ́n àwọn tó fẹ́ tó bá kí ló lé ọkọ ẹ̀ síta fún ìgbà tó mọ̀ pé ó fẹ́ máa dókó kiri ó fẹ́ máa send ìwòwò ẹ̀ kiri ẹ̀ wá mú àwọn ṣiṣẹ́ ẹ̀ sọ wọ́n da láìmọ̀ ṣe tó bá mọ̀ pé ó fẹ́ máa ju ìwòwò kiri fọ́kùnrin kúkú lọ sí only me fans. Ṣé ń gbọ́ mi now kí ni lady ṣe ṣe rí first time tí show tí story ẹ̀ máa wá sọ́dọ̀ mi ẹ máa gbọ́ ìgbà tó máa kọ́kọ́ ju tó máa gbé story ẹ̀ wá fún mi. Ṣé gbogbo yín rántí ìgbà tó ṣe birthday 2 years ago? Ṣé gbogbo yín rántí ìgbà tó ṣe birthday 2 years ago? Ṣé rí 2 months to birthday yẹn ni àṣírí ẹ̀ kọ́kọ́ tú ẹ jẹ́ kọ́kọ́ sọ first story ẹ̀ fún yín àwọn ará London mọ̀ nípa story yẹn. Ṣé rí Ọlọ́run jẹ́ kí náà dáadáa mo mọ̀ pọ̀ rẹ̀ many of you ni bọ̀ ká sọ pé ti panupọ̀ bá wí nígbà yẹn ó ṣeéṣe kí fídíò yìí má jáde. Ṣé ìgbà tí fídíò ẹ̀ kọ́kọ́ jáde ní 2 years ago tó ṣe birthday yẹn ṣé rí birthday tó ṣe yẹn kò bá má ṣe birthday yẹn tó yẹn ìtorí fídíò ẹ̀ tó jáde yẹn ó fẹ́ fi ṣe pepper dem fún ọ̀rẹ́ tó tú àṣírí ẹ̀ ọ̀rẹ́ ò délé tú àṣírí ẹ̀ o máa fún yín ní stars láàárọ̀ yìí. She has a friend mo ti gbàgbé orúkọ rẹ̀ yẹn but àwọn tó bá wà London ìjọba mi rántí orúkọ yẹn kẹtẹ àìpẹ́ fún mi. Lady yìí Diamond tí mo sọ fún yín ó ní ọ̀rẹ́ kan they were very close very very close bestie ni wọ́n close gan. Ọ̀rẹ́ yẹn wà ní ọkọ ṣé ń gbọ́ mi Billy God bless you Billy ló ń pe ọ̀rẹ́ yẹn tẹ́ bá ń gbọ́ best friends tí ọ̀rẹ́ yẹn tọkọ ẹ̀ bá raṣọ fóun náà they were very close ṣé ń gbọ́ mi ọ̀rẹ́ ẹ̀ wá bímọ Billy ìyá thank you Billy kí ó bí bèjì Diamond wá ní kóun lọ bá tọ́mọ Diamond o lè gbé àwọn blogger jáde o ṣọwọ́ ẹ̀pọ̀ ti fẹ́ manipulate story ìwòwò ẹ̀ tó jáde ẹ̀ ṣọwọ́ ẹ̀pọ̀ ti fẹ́ manipulate ẹ̀
mo kọ́kọ́ ní mi ní ṣe show ìṣó nígbà tán lọ gbé fídíò pé èèyàn kan lójú wòwò ẹ síta kí ló ju wòwò kiri fọkọ lọ́kọ fún owó tó fi ń wọ flight lọ sí Nàìjíríà nìyẹn owó tó fi ń ṣe big girl nìyẹn wọ́n á ya photos ìwòwò wọ́n á jù sọkọ lọ́kọ ìyá wa fi ṣe sòbí á fún wọn lówó wọ́n wá sọ èyí ṣiṣẹ́ dọ̀lẹ́ ṣé ń gbọ́ mi best friend ẹ̀yẹn Bílí ló ń jẹ́ ó bí bèjì ó dàbí kí n bí bèjì ń sìn mí best friend mi kó wá kí mi ẹ máa gbọ́ o Diamond wá lọ sílé best friend ẹ̀yẹn ìbejì ní gẹ̀yẹn bí ń gbà yẹn ó dẹ̀ mọ̀ pé lady yẹn wojú Olúwa Bílíkì ìyàwó Abe Jamani yes Abe Jamani ṣẹ̀rí Abe Jamani tó fẹ́ Bílíkì yẹn àwọn big boys àwọn tó ti rí ṣe nílùú yìí nígbà ayé wọn ni Abe Jamani ó gbé dání gan Diamond lọ wá ṣẹṣẹ ṣe rí olórí burúkú wọn ò níṣẹ́ ṣe ń gbọ́ mi ìwòwò yìí lọ máa fi ìwòwò lọ ń tà jẹun kiri wọn ò níṣẹ́ wá wá sọ èyí tẹ̀ ń ṣiṣẹ́ gbọ́ àwọn kan wáyé wá ṣiṣẹ́ o ẹ̀yin dẹ̀ ń jó bò kiri ẹ má gbọ́ mi o now ọ̀rẹ́ ìbíbejì ó ní kóun lọ bá tọmọ ó kó ẹrù ó lọ sílé wọn ẹ má gbàgbé pé kọ́rẹ́ tó bímọ ó ti ń do ọkọ rẹ̀ ẹ̀yin olórí burúkú tó yẹ pé ẹ ní dóko yín síta ẹ ní ju òbó yín sára àta àwọn ọkọ rẹ̀ ẹ má gbọ́ ó ti ń do ọkọ rẹ̀ tọ́rẹ́ bá ti ṣẹ́mọ̀ ọ̀rẹ́ ò ní nǹkan kan ọ̀rẹ́ mú bí bestie ni anything tọkọ yẹn bá ti rà fọ́rẹ́ a lọ pé ọkọ nǹkan tó rà fọ́rẹ́ mi yóò máa rà fẹ́mi náà o ṣé ń gbọ́ mi ó ti ń do ọkọ rẹ̀ ìgbà tó wá ní ọ̀rẹ́ ìbímọ ìbejì ó ní kóun kúkú kó wọlé wọn kóun lọ máa bá tọ́mọ at 55 ṣé ń gbọ́ mi bó ṣe kó wọnú ilé wọn ni àṣẹ gbogbo tí ìyábejì bá ń sùn ẹ fẹ́ rí fídíò yẹn gbà yẹn wọ́n dora wọn nu kíṣìn ọkọ ìyábejì gbogbo bí wọ́n jọ rìn wòwò wọn náà mọ ṣe mọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bíbejì aṣọ oúnjẹ fún ìyábejì á sùn á ló ń bá tọmọ ìyá ti pọ́ǹpù omi ọyàn á ti pọ́ǹpù ẹ̀ sínú fídà àwọn ní kí ìyábejì sùn torí alẹ́ kó lè dúró táwọn ọmọ àṣewò bí ìyábejì ṣe ń sùn òun àti Abe Jamani wá dóra wọn nu kíṣìn wá dóra wọn á ṣe dọ̀gí inú bátírùmù wá dóra wọn nínú pálọ̀ ní olùṣí ọmọ lọ́dẹ̀ tí bá mú yín tẹ́ ẹ̀ bá kó sí yín sẹ́gbẹ́ kan tí story yín bá dọ́wọ́ mi ti rí let heaven fall tí ì bá ṣe show yẹn fẹ́ pè mí lọ́mọ àlè torí mo ti wọ́n ní to be forewarned is to be forearmed ṣé ń gbọ́ mi ẹ má gbọ́ o wọ́n á dóra wọn yamayama tí ìyábejì ń sùn agbowó lọ́wọ́ ẹ̀ ìyábejì níbi tán close dé bàbá ìbejì rán ìyábejì lọ Mẹ́kà òun náà ó jọ rán wọn lọ Mẹ́kà ni ó ṣe mí òun gbà mí ẹjọ́ ṣé obìnrin yóò lè pààyàn ṣé kò lè pààyàn àṣẹwò bí ìyábejì bá ti ń sùn á fẹ́ lò tó ṣù méjì inú ilé wọn ń gbọ̀n sí fúnra wọn lédi yìí ṣe fẹ́ gbọ́ ó fẹ́ musician Fuji tí díẹ̀ wà nísàlẹ̀ yẹn onídìí ìsàlẹ̀ yẹn tó sọ pé ìyàwó Kúnlé Àfọ́dù tó ló ń dó yẹn àlẹ́jì nìyẹn o adéhùn kẹmu kò sí nǹkan tẹ́ lè ṣe fún ẹ lọ gbé kọ́tìlẹ̀tà yín wá èyí tó nídìí ìsàlẹ̀ yẹn kí lórúkọ ẹ̀ tí Ṣíndodo ń fẹ́ kó lu ọmọ tó jagbà nígbà kan lèmi sùnú mọ́tò màláìkà ó dó màláìkà lady yìí ó dó màláìkà ó dó pani àbúrò ẹ̀ kan ló introduce ẹ̀ sí màláìkà ẹnìkan tó mú ṣẹ́gẹ́ ìtẹ́ máa ń mọ àwọn àǹtí àdúgbò àbúrò kan tó mú láǹtí àdúgbò ló introduce ẹ̀ sí màláìkà àdó nípa ni bó ṣe wà àdó nípa máwẹ̀ yìí at 55 àtẹ̀fẹ́ dókòkò ni ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni ẹ wá bá mi bèrè ìwòwò tó ń lọ káàkiri yẹn tí ọkọ ọmọ ẹ̀ bá rí nǹkan tọ́mọ ẹ̀ bá rí nǹkan ẹ máa gbọ́ mi ti sọ̀rọ̀ Àlàó Sulaiman ṣé Sulaiman màláìkà ni allegedly tó ló ń dóyàwó
Kúnlé afford ẹ máa ìyàwó Kúnlé afford ṣe fẹ́ pẹ́nu ẹ mú lè bọ́ta kò bú mi bára yẹ tẹ máa fẹ́ lésì. You want to call in ẹni sùúrù ẹ jẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe tán ẹ call in. ṣẹ́rí ọmọge sáídá sórí ṣẹ́rí gbogbo èèyàn bá ṣe lọ́ fẹ́ call in ìwọ tá ṣìírí ẹ̀ òbò ẹ wá ń pè BJ kó má sọ̀rọ̀ àfi ká yá lọ bá babaláwo yín kó ṣọ́ọ̀tù mi kó má ní kí n má sọ̀rọ̀ orí yín burú ẹ máa bọ́ àwà kòrókódó tábà tí ẹ̀rókódó kò ṣe bí ká lọ dókò ọ̀pọ̀lọpọ̀ lórí burúkú ni gbogbo yín ara lamọ̀ tí bá ṣe ṣó ìtàn kò lọ celebrate ni torí òbú ẹ ti wà ń ta òbú ẹ ó ti wà lórí porn site o ìwà àtẹ̀sù of London ìwà àtàbùkí ọ̀sìn aṣẹ́wó tó re Turkey ẹjọ́ ń ṣeré lórí porn site ni ẹjẹ́ àwọn asọ́lọ̀ ṣe ń gbọ́ mi àṣẹ bó ṣe lóhun lọ ń tọ́jú ìyá àbèjì òun àti abẹ́ chamani ìbásùn fídíò yẹn despicable video ni I am talking about 2 years ago ó kù 2 months ṣe ń gbọ́ ó kù 2 months kò ṣe birthday ẹ mọ̀ kan táwọn èèyàn ṣe àwọn ọ̀rẹ́ ẹ̀ mo ní gbogbo àwọn ọ̀rẹ́ o ọ̀tẹ́ lọ́wọ́ ọ ní fọ́ ọ̀rẹ́ wọn mi kì í sọ ọ̀rẹ́ èèyàn tó jẹ́ kò ṣe gbogbo àwọn ọ̀rẹ́ o but ẹ wá mọ̀ kan tó ṣẹlẹ̀ báṣìírí yẹn ṣe tú tẹ bá rí nǹkan táwọn èèyàn ṣe ọba gbógun ti ìyàwó lé yẹn ọ gbógun tí àwọn ọ̀rẹ́ wa dúró tí àwọn ọ̀rẹ́ fly ọ wá dúró tí ọ wá ń celebrate ọ wá ń celebrate ṣáì ọmọ ṣáì pàtí tó fẹ́ ṣe ló ń bí wọn nínú ọ máa bínú pa ní tààrà evidence ẹ bá mi bèrè pé báwo ni ìyá àbèjì ṣe mọ̀ fóònù bàbá àbèjì bàjẹ́ sórí ìwọ tó ń wò mí ìwọ tó ń sẹ́ndì òbò kiri tó ń sẹ́ndì òwò kiri tó bá fi pé ọkùnrin tó ń sẹ́ndì ẹ̀ sí ó safe lọ́wọ́ ẹ̀ ọkùnrin máa ń stupid ńgbà mi á ju fóònù ẹ̀ sílẹ̀ ó ti mú nǹkan tó fẹ́ mú bẹ́ẹ̀ bàbá àbèjì ti gbàgbé pé àwọn despicable videos tí Diamond sẹ́ndì sóhun wà lọ́wọ́ òun fóònù wa bàjẹ́ ìyá àbèjì mú fóònù lọ tún ṣe no kò ṣe gold o àti táwa ló fún mi kò ṣe gold eléyìí ò ṣe gold mo mọ̀ pé gold máa wọ̀ ẹ mọ̀ pé mi ò ní parọ́ àti táwa ló fi sẹ́rù fún mi ọkàn fún mi náà láwọn máa ń tà àti táwa ló fún mi kò ṣe gold so ẹ má rò bí gold mo wọ̀ mi ní parọ́ ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún mi gold kan mo wọ̀ àti táwa ló fún mi earring torí èèyàn kan ti ń béèrè plug ẹ má wọ̀rí àti táwa ló fún mi tẹ bá fẹ́ ẹ bọ̀ kò ṣe gold àti táwa kan fún mi pé àwọn máa ń tà pé kí n gbà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ unspeakable thank you ṣé ń gbọ́ ṣé rí fídíò 2 years ago yẹn tí mo ní bàbá àbèjì wọ́n ń kó bá sùn fún àwọn nínú bat ṣàǹgbọ́ ní bedroom ní parlour ní kitchen tó ti ní kí àbèjì sùn ṣé ń gbọ́ fóònù bàbá àbèjì wá bàjẹ́ ṣé ń gbọ́ fóònù bàbá àbèjì wá bàjẹ́ wọ́n fẹ́ lọ tún fóònù ṣe ibi tí ṣẹ̀mẹ̀pọ̀ máa fún wọn password bàbá àbèjì ti gbàgbé inú fóònù yẹn ṣàgbà tó mú fóònù débẹ̀ ṣá gbogbo bẹ̀ pátá lady yẹn fẹ́ kú ẹ bẹ̀rù Ọlọ́run náà lady yẹn fẹ́ kú lady yẹn fẹ́ kú lady yẹn fẹ́ kú ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bímọ ìgbà tó rí fídíò yìí ó fẹ́ kú ó kọ́kọ́ bọ́kọ ẹ̀jà ìyá àbèjì bí tó bá wà ayé àdá àwọn èèyàn pè má bọ́kọ ẹ̀jà olórí burúkú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ yìí ní kò lé abẹ́ ẹ̀gbọ́n mi ọ̀parí ìjà yẹn òun ló mú tó lọ ṣe birthday yẹn kò fẹ́ ṣe birthday yẹn nílá tẹ́lẹ̀ o ó wá mọ́ lọ ìgbà 2 months dẹ̀ ló kù kò ṣe birthday ó wá mọ́ lọ ṣe birthday yẹn láti pẹ́pẹ́ girl yẹn àwọn alábòsí ọ̀rẹ́ náà wọ́n support ẹ̀ nítorí kò tí ì ṣe fọkọ yín mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yín mo máa dọ́kọ gbogbo yín ẹ jẹ́ sá fún ṣé ń gbọ́ mi bèbí yẹn fẹ́ kú àwọn èèyàn ṣàbẹ̀ pé kó má wọrí pé kò ń ṣẹjọ́ ẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ ni ó cut lady yẹn off ṣé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ níwájú Ọlọ́run àtẹnìyàn wọ́n gbé chat yẹn wọ́n gbé ẹjọ́ yẹn wá fún mi mo fẹ́ ṣe show yẹn mo ti update gan
tẹ́ bá rántí gbogbo yín 2 years ago mo update pé a máa wá sọ̀rọ̀ nípa show yẹn ṣùgbọ́n àwọn èèyàn pè mí gan àwọn ọ̀rẹ́ pè mí àwọn èèyàn pè mí gan BJ Joe má ṣe show yìí mo dẹ̀ ní okay let it slide at least ó lè jẹ́ mistake let it slide shit happens ṣé ń gbọ́ àbúlò ṣì ni wọ́n ni ó ń bi mí pé you have okay mo gbogbo oníṣẹ́ mo ní fídíò ṣé nǹkan tí mo sọ yìí shit happens nǹkan tí ọba ọkọ̀ ṣe lẹ́lẹ́kìnní máa overlook ẹ̀ ṣé ń gbọ́ ọbẹ̀ mi gan mo fẹ́ ṣe fídíò yẹn gba àwọn èèyàn ọbẹ̀ mi wọ́n ní ó fẹ́ ṣe birthday kí n jọ kí n má ba díẹ̀ jẹ́ mo dẹ̀ filẹ̀ mo jẹ́ kó slide ẹ lọ wo party ẹ̀ náà ọkùnrin ló kún bẹ̀ Èkó ló ti ṣe ọkùnrin ló kún bẹ̀ ṣàṣà lọkùnrin tó wà party ẹ̀ tí ò ní wòwò ẹ̀ lọ́wọ́ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa sọ lọ mo filẹ̀ number 2 kéèsì ẹ̀ tó gbé wá fún mi ṣé gbogbo yín rántí pé mo wá ṣe show ńgbà kan ṣe rántí tí mo sọ pé àwọn kan ta gold wọ́n ṣe half gold wọ́n lọ fi half fake mọ́ ṣe rántí ẹ bá mi confirm ṣe rántí tí mo sọ pé ta gold pé kí gbogbo yín wà careful pé gold tó ń tà fún yín ọmọ half máa jẹ́ gold half máa jẹ́ fake but wọ́n á gbé fún yín as gold ṣe rántí tí mo sọ pé yọ̀kan fẹ́ lọ pound gold bó ṣe débẹ̀ lady gangan ni mi kò dárúkọ ẹjọ́ yẹn mo fẹ́ dárúkọ ẹ̀ gbogbo yín mọ̀ mí àìtẹ́yìn kálá máa ń fọwọ́ bò ó tí bá ṣe chat tí n bá dárúkọ màá ti fẹ́ nìyẹn ní nickname ṣóyè yín so ẹ̀ ti mọ̀ pé nìyẹn mò ń bá wí ṣóyè yín lady yìí ni mo sọ̀rọ̀ nípa gold yẹn gbà yẹn pé nǹkan tó máa ń ṣe nìyẹn ó ta gold almost 40,000 pounds fún ìyá kan ìyá yẹn wá ní problem ṣé ń gbọ́ ìyá yẹn wá fẹ́ lọ ta gold yẹn ìgbà tó gbé débẹ̀ gold almost 50,000 pounds mo rántí mọ́ ìgbà tó gbé gold débẹ̀ wọ́n wá rí pé gold ò tẹ́ ń ṣe gold ṣé gbogbo yẹn wọ́n ti pé mo sọ diamond yìí nígbà yẹn mo fẹ́ ṣe show yẹn tí bá ní mo fẹ́ ṣe show tẹ́nìyẹn bá ti ń come up jù lórí FYP ìwọ tó bá wá bẹ̀ mí máa block ẹ mo máa respect èèyàn gan o but ẹ respect mi náà ẹ mọ̀ pé mo dájú gbogbo yóò jẹ́ kẹ́mọ̀ yẹn ẹ wò gbàtà aṣẹ́wó tó re tọ́kì abúkí ọ̀sìn tó ń jùwòwò kiri social media tó jùwòwò sálẹ̀ ẹ̀ l'Amẹ́ríkà ṣe mọ̀ pé mo bọ́ta the fact pé ọmọ olórí burúkú yẹn ó bọ́ta ó ti ṣe show oríṣiríṣi fún iṣẹ́ rántí kí ni mo ṣe mo bọ́ta mo wọ̀n ẹ̀ mo ní kó wà careful mo náà ti jùwòwò ẹ̀ káàkiri ipe Ṣọlá ń kọ́ ó ti tọ́jú fídíò òwò ẹ̀ sáwọn èèyàn lọ́wọ́ gan ṣé gbogbo yẹn rántí náà ìgbà tó sọ̀rọ̀ lédi pé gold fake ló máa ń tà wọ́n gbẹ́jọ́ yẹn wá fún mi àwọn èèyàn tún bẹ mo update ṣe rántí mo wá ní kàkà kí n dárúkọ ẹ̀ mo ò ní dárúkọ ẹ̀ má kàn create awareness fáwọn èèyàn pé ẹ wà careful o ẹ má máa ra gold o ẹ tó bá ta gold fún yín ẹ lọ check ẹ pé fake gold lọ òun gangan ni òun ni ṣe ipò tún ẹ̀sùn ẹ̀ ti di méjì lọ́dọ̀ mi wọ́n tún bẹ́ẹ̀ mi mo tún overlook ẹ̀ ṣé wá rèé tó ṣe mo kúkú sùn láàárọ̀ ẹ̀ ni mo kúkú sùn láàárọ̀ ẹ̀ ni BJ lady tún ó ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ẹni tó tiẹ̀ pè mí kò tẹ̀ ṣe tó máa ń pè mí rárá ó kàn mi mọ̀ bó ṣe rí nọ́mbà mi gan mo ní kí ló ṣẹlẹ̀ BJ ẹ tí gbọ́ mo ní mi ò ń gbọ́ nǹkan kan tó mo kì í wo social media nǹkan tó bá fẹ́ sọ ni kó sọ mi ń gbọ́ nǹkan kan bí ṣe wà wọ́n gé mi létí lọ tẹ́ bá ẹ̀ṣẹ̀ gbé nǹkan wá fún mi tí bá fi pòkè ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká ganu sí máa ganu sí tí bá dẹ̀ fi pé kó kàn mí máa gbójú ṣóyè yín ó wà lórí Telegram tẹ́ bá fẹ́ wò ẹ tẹ Diamond àbí kẹtẹ ẹ bá mi kọ orúkọ ẹ ó wà lórí kìdíṣà èmi ò ń pin ẹ má bínú kò tiẹ̀ sí lọ́wọ́ mi ṣóyè yín but ẹ lọ sórí wọ́n ti gbé sórí Telegram wọ́n ti gbé sí Telegram ẹ jẹ́ máa sọ lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí náà mo ní mi kí n wo nǹkan kan sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi Saida ara lamọ̀ Saida ara lamọ̀ Diamond jewelry ló ń jẹ́ ṣé ń gbọ́ mi àwọn ló wà lórí Telegram gbélégbá ayẹlẹ sọ pé wà lórí Telegram ṣé nǹkan tí mo sọ yẹn so bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí láàárọ̀ ẹ̀ ní ó bá ní BJ o ṣé o rí nǹkan tó lọ mo ní mi rí nǹkan kan unfortunately I don't watch mo kí n wo I don't watch mi kí n wo mo sọ fún pé ó máa mo lazy láti máa wo videos ó bá ní tó bá dẹ̀ ti wo kó lè yé ọ mo ní fẹnu sọ tó bá sọ ayé mi
ó bá ní okay. Gbelegbona, I watched the video on Telegram this evening. It's so fresh and clean. Unfortunately, it's not that fresh. Report on ring light ni. Bí òun ni. Bí a senior colleague aṣẹ́wó tó talking ni. Senior colleague Abuki Oshin ni. Report on not ring light ni. Filter àti ring light ni. Kò clean tó yẹn. Kò clean tó yẹn. Filter àti ring light ló lò. Now ẹ jẹ́ kí ma sọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí ní Emmanuel. Kí ló ṣẹlẹ̀? Mo ní kó sọ pé mi má send kọ́kọ́ sí mi. Mo ń wò. Ó bá ní ṣe mo mọ Diamond. Mo ní mo mọ̀. Ọmọge Saida bẹ́ẹ̀ ó ní special orin tí Alhaji Wasiu máa ń kọ fún bí ṣe gbọ́ ó ní ex Wasiu. Daddy mi ẹ̀yin Olúwa ló ní àtẹ̀kùn o. Alhaji ni o. Wọ́n ní daddy mi jẹ́ṣẹ́ kálá wo my like náà tó gba ṣẹ́ yẹn lẹ́nu daddy mi Alhaji ni o. Daddy mi ṣe pé ẹ̀yin mò ń dìbò fún sẹ́yìn mò ń jà fún Alhaji ni o. Daddy mi Wasiu Alhaji ni o. Ẹ̀rí tó bá ń jó wájú Wasiu náà tí Wasiu bá ti ń fún ní special number ọmọge Saida máa ṣe báyìí. Ayé ni gbogbo wa máa ti jẹ ya wa kò ṣọ̀run. Ẹ jẹ́ àwọn sọ́nà. Ẹ jẹ́ máa bá yàwó wọn ṣọ̀rẹ́. Ẹ máa burú ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ àwọn sọ́nà. Mo bá ní kí ló ṣẹlẹ̀? Ó ní òbò Saida rẹ̀ lórí igbá. Ọmú Saida rẹ̀ lórí igbá. Ó ní ń bo. Ibo ló lè sí? Ó ní BJ ìwọ ló kí wo. Mo ní máa send ẹ̀ sí mi. Ìwọ fẹnu sọ. Ó bá ní kí n lọ wò lórí Telegram. Ni mo bá dé Telegram lóòótọ́. Ìròyìn ò tá fojúbà. Ìyá 55 ló mú òbò yẹn ló ṣí báyìí. Ló mú gbogbo ọwọ́ márùn ló ń kì í bọ̀ ló fi ń kó ló tún mọ́yàn yẹn ló tún gbé báyìí ló tún kó gbogbo ẹ̀ báyìí ẹ jẹ́ sọ́ṣẹ́ tó ń ṣe fún un. Ó tún mọ́yàn yẹn báyìí ló kó gbogbo ọyàn yẹn sórí igbá báyìí ló tún mọ́bò yẹn báyìí ló fẹ́ báyìí yamayam. Ọmọge Saida àṣàwọn ọkọ ọlọ́kọ òun ló máa sẹ́ǹdì ẹ̀ sí wọn àwọn tó ń dò ní o. Camera down tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n á fún lówó. Eléyìí tán ló yà igan bí ṣe gbọ́ bàbá arúgbó kan tó ń dó lọ́nà ojú sí. Ẹ̀mẹ̀ pé àwọn bàbá tó ń dó yẹn wọn kì í ní energy. Ó dàbí kẹ́ sọ pé ọkọ yà sì kó ní energy láti di Ṣadé mọ́lẹ̀. Bàbá yìí ò lè tẹ́lẹ̀ dò mọ́ lẹ́yìn kan gba wọyàn báyìí kan dẹ̀ máa dà. Àbí kò yẹ yín. So ẹ ti mọ̀ nǹkan tó máa ń ṣe. Wọ́n á lọ mú irú àwọn ọmọ yẹn àwọn bàbá yẹn lọ máa ń date jù. Àwọn bàbá yẹn àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá àbàdàn yẹn ẹ ti mọ̀ àwọn vibe bàbá àwọn bàbá 87 àwọn bàbá 70 ọmọ yẹn náà wọ small boyfriend náà o àwọn yẹn ló máa ń jẹṣẹ́ wọn délẹ̀. I don't want you to act, don't put that there. I'll come there. Ṣé ń gbọ́ mi? So irú àwọn fọ́tò yẹn bàbá kan ni mo gbọ́ pé ó jù sí. Fọ́tò ọmọge Saida ó jẹ́ kó lọ di born again. Ṣórí gbogbo òwe tó ń jù sáwọn ọkọ lọ́kọ ó máa ń bọ́ sọ́wọ́ àwọn ìyàwó wọn ibẹ̀ yẹn ló sì yẹ kó kọ́kọ́ stop ṣìnà. Ṣàbẹ̀ pé lè tójú iná ọwọ́ ìyàwó ẹni yẹn lọ ló bọ́ sí. Ẹni yẹn dẹ̀ ti ní tipẹ́ ìyẹn pé stay away from my husband. Ó ní kó fi ọkọ òun sílẹ̀. Ṣé ń gbọ́ mi ṣá? Ó ní kó fi ọkọ òun sílẹ̀. Ìgbà tí yẹn rí pé yìí ń tẹ̀lé ọkọ òun lọ́jù síta. Ṣé ń gbọ́ mi? Now mo wá rí táwọn èèyàn gbé fídíò tó ń sọ pé ta ló jù síta àbó lórí burúkú ni yín ni. Ṣé ta ló jù síta ló jẹ́ ká sọ ni? Àbí ìyá 55 2 months ago ló ṣèyàwó fọ́mọ nílùú yìí. 2 months ago ló ṣèyàwó fọ́mọ. Kò ń ṣe first time ẹ̀ mo mọ hòtẹ́ẹ̀lì àkọ́ ní Nàìjíríà lady dẹ̀ wicked gan tó bá ń dún ọkọ ẹ bí pé kó pa ẹ ni. Diamond ọmọge Saida lọ gbé blogger ẹ̀ síta jẹ́ kó wá challenge ọ̀rọ̀ tí mo sọ yìí
ṣé pé mo sọ pé wọ́n ti ń mú ọ̀rọ̀ ẹ wá fún mi tipẹ́ with evidence má dẹ̀ gbé jáde fún ẹ o lè challenge nǹkan tí mo sọ yìí ṣé gbọ́ mi ṣá ẹ kàn lọ tẹ ẹ mọ̀ kan ẹ tẹ orúkọ tí mo sọ yẹn ẹ dúró èmi ò ń ṣó ẹ omi Ọlọ́run má jẹ́ èmi ò ń gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn I don't do it so don't expect it from me. Ẹni tó bá lọ́rẹ̀ London ẹ pa àwọn ọmọ London àwọn ará London ní gan lọ́wọ́ àwọn ọmọ London ti ṣí ẹ̀ káàkiri látàárọ̀ ṣé ń gbọ́ mi ṣá náà kí ni mo fẹ́ fàyọ ṣe rí lady ká sọ pé ó kàn send ẹ̀ káàkiri ni ṣé ń gbọ́ mi máa sọ pé òkè tí lady bá ń fẹ́ ọkọ yín ṣé ń gbọ́ bí kó pa yín dànù ni wọn láàánú àwọn olórí burúkú tẹ̀ ń wò yìí ẹ wá ní kémi ṣàánú ẹ̀ ó lè jẹ́ mi ló máa ṣẹlẹ̀ sí lọ́la ó lè jẹ́ wọ́n tó ń wò mí ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ ń bá bẹ̀bẹ̀ gan ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ ń bá bẹ̀bẹ̀ gan ó lè jẹ́ ẹ̀yin ló máa dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi ó lè jẹ́ ẹ̀yin ló máa wá dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi sórí wọ́n tó ń táìpù yẹn ikú ló máa pàyà ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olóbò pinyìnkìn gbogbo yín ni máa wá tó àṣírí yín bíbá ẹ máa comment ṣé ń gbọ́ mi ẹ mọ̀ nǹkan tó máa ń ṣe wọ́n lọ wọ́n bàbá bá ń gbé sí tó wà ní Nàìjíríà àwọn bàbá tí ò lè dóbò mọ́ yẹn àwọn bàbá bíi bàbá 80 àwọn bíi bàbá 90 wọ́n wá máa déètì àwọn bàbá yẹn meanwhile ọmọ ẹ̀pá àwọn bàbá yẹn ò lè ṣe àwa ya fọ́tò òbò àtọyàn wá jù sáwọn bàbá yẹn ṣe pé táwọn bàbá yẹn bá lè ti rí nǹkan bẹ́ẹ̀ wá dà wá sẹ́ndì owó sí wọn owó tó fi ń sponsor ṣé ń gbọ́ owó tó fi ń sponsor luxury life fún wọn nìyẹn wọ́n á wá rí ẹ̀yin ṣiṣẹ́ wọ́n á sọ yín dọ̀lẹ ṣé ń gbọ́ mi now kí mo fẹ́ fà yín lady yìí tó bá ń dú ọkọ yín tó bá ń fẹ́ ọkọ yín bíi kó pa yín ni ó lọ́kọ bí o iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe náà tí màláìka bá ti wá London àbí tó bá ti wá London a lé ọkọ ẹ̀ kúrò lé ẹ ti mọ àwọn ọkùnrin tó yẹ pé àwọn ọkùnrin tó yẹ pé tó bá nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ naturally ni a lé yẹn kúrò lé tí màláìka bá ti dé tí yẹn bá ti padà lọ á pè wá lé padà àwọn ọ̀rẹ́ yẹn ló pè yẹn pé tí ẹ mélòó eléyìí ò lè ba ìka lẹ́jẹ́ kó máa lọ kò ń ṣe obìnrin gidi ọkọ ẹ̀ ò ní lára o ọkọ ẹ̀ ò fìyà jẹ o nítorí ìdókòdó burúkú yìí náà ni abẹ́ gbọ́ mi náà kí mo fẹ́ fàyọ̀ lady tẹ́ ẹ sọ yìí kò ń ṣe ní kò ń ṣàánú ẹ̀ ṣé ìgbà tí mo gbé update síta Diamond go and change your ways tí bá ní kí n gbé gbogbo nǹkan táwọn èèyàn gbé fún mi kò ń ṣòbó ẹnìkan o kò ń ṣòbó ẹ evidence bó ṣe ń déètì ọkọ wọn bó ṣe ń gbowó lọ́wọ́ kan bó ṣe ń ṣe oògùn ṣé o gbọ́ mi Diamond tí bá ní kí n gbé síta London á dàrú torí àwọn tẹ́mi gan mọ̀ ní Nàìjíríà wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ ní ṣe torí èmi ò sí láti wá da ilé oníléwu bí ó ṣe pé kí wọ́n gangan change fáyì tó bá máa sọ́ọ̀sì wá ní single lady ni ẹ́ lóòótọ́ bọ̀ yé ju òwò ẹ̀ sọ́kọlọ́kọ̀ lọ́jù sáwọn Victor Queen gbogbo ẹ̀pọ́n ní ojú sí Victor Queen náà tó wà ní Maryland lọ́jù sí Victor Queen kẹjọ ẹ fi ti ara yín má jù sáwọn kọ́lọ́kọ́ lady yìí ń fẹ́ òtẹ́lì àkan tó bá ní mo pàrọ̀ ẹni kó bọ́ta lọ́bàá àwọn blogger ẹ̀kan wá challenge mi ó fẹ́ òtẹ́lì àkan ní Nàìjíríà bí kò pa ìyàwó ẹ̀ nígbà yẹn popular òtẹ́lì àti bá dárúkọ Èkó adáàrú lálẹ́ yìí popular òtẹ́lì à ní Nàìjíríà bí pé kó pa ọkọ ẹ̀ kó pa wúmà yẹn gbà yẹn kí ló dé kò sẹ́ni tó ní kẹ́ má ṣòṣì kẹ́ má ṣorí burúkú yín ẹ má gbèdé ọ̀dọ̀ ọ̀kọ̀lọ́kọ̀ olórí burúkú yín náà dẹ̀rẹ̀ lè máa ráwọn tó fọ́kọ méjì lọ́la lè máa sọ pé ó ń fọkọ lọ́kọ ẹ̀yin olóṣì tẹ́ má ẹ̀yin tẹ́ ìbá ṣe ojú bẹ́ẹ̀ tí ò lè jẹ kọ́kọ́ tán yìí unfortunately mo lè fún yín níwòwò yẹn torí kò sí lọ́wọ́ mi ẹ lọ wá gbogbo àwọn girls tó wà ní London wọ́n ti share 1 million times